mo kí Elédùmarè ọba kọ́dá yé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ní ká máa bẹ tá a sì ń bẹ yá ṣe rí nǹkan tí mo mú wá fún wa lénìí in fact ó lágbára o how I wish pé fídíò tí mo fẹ́ fi hàn wá yìí kí àwọn ọba wa yẹn náà rí i ṣé bí a ṣe máa kọ̀ntínú rèé bá a ṣe máa kọ̀ntínú tí gbogbo a máa lọ bẹ́ẹ̀ náà rèé tí àwọn ajínigbé wá ń fi ojú wa rí èèmọ̀ lórí ilẹ̀ wa ṣùgbọ́n tuntun change orúkọ wọn sí whatever tó ń pè ní ìsìn a dẹ̀ jókòó síbẹ̀ a máa sọ nǹkan kan nítorí pé kò tí ì kọ́ ẹnì kọ̀ọ̀kan wà bí tó bá jẹ́ pé ó ti kan gbogbo àwọn governor àwọn senate àwọn house of rep tó ti ń já ọmọ wọn gbé tó ti ń ṣe wọ́n bó ṣe ń ṣe àwọn ọmọ tálákà tó ń jí gbé ni mo mọ̀ pé wọ́n ti wá nǹkan ṣe sí i ṣùgbọ́n torí pé kò tí ì kàn wọ́n kò jẹ́ kó rí nǹkan tó fẹ́ ṣe sí i ṣàrí fídíò tí mo máa play fún wa yìí ṣàrí fídíò yẹn ìmọ̀ máa slide ẹ̀ lọ báyìí slide ẹ̀ bọ̀ ni because nǹkan tó wà bẹ́ẹ̀ kò ń ṣe nǹkan tá a lè gbé sí ìta rárá ṣùgbọ́n bó ṣe ká mi lára pé ọmọ èèyàn tán bí tán yẹ lóyún ẹ̀ fún oṣù 9 tán ṣe kó mọ ẹ̀ tán fún lórúkọ ohun ni àwọn ẹni yìí yan lọ́n ṣe báṣubàṣu báyìí bẹ́ẹ̀ ni gbogbo wọn gbébọn dání tí ọmọ Yorùbá kan bá gbébọn dání lásán wọ́n ní pé kinní kan lọ mú wọ́n ní kan lọ arrest ẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tó jẹ́ pé wọ́n kìkì sọ pé wọ́n digun wọnú ìlú wa tó jẹ́ pé wọ́n ò ní right láti wọnú ìlú wa wọ́n tún wá wọnú ìlú wa wọ́n tún wá gbébọn wọ́n tún wá ṣe bó ṣe wù wọ́n ìjọba ò rí kankan ṣe sí ṣùgbọ́n títí wá bá gbé dání ẹ máa pariwo kí tiẹ̀ mò ń sọ gan ṣèbí títí wá bá gbé dání ṣèbí àwọn Yorùbá ẹgbẹ́ wa náà ló tún máa padà lọ sí pé alágbájá ó gbé kinní kan dání ó gbébọn dání ó ṣe gbó ṣàwọ̀ ó mà ṣe o ẹ wò ó ẹ wá lọ wo fídíò yẹn. ṣé ti rí mo ní láti máa ṣe báyẹn má bínú. ṣé ti rí mi ì fẹ́ máa gbé sójú ẹ̀ lọ títí fún wa ni shit ṣé ń rí ṣé ti rí nǹkan tẹ́ ń rí ṣé ti rí ó yẹ kí n tiẹ̀ lù ẹ̀ fún wa gan ni ó yẹ kí n lù ẹ̀ ni ṣé ti rí ṣe ni wọ́n mú kẹ́ẹ̀gì òróró bíi 25 litre òróró wọ́n wá yọ kẹ́ẹ̀gì yẹn bí wọ́n ṣe wá yọ kẹ́ẹ̀gì yẹn ó ṣàpè kẹ́ẹ̀gì yẹn máa yọ wọn máa ṣe tó báyìí wọ́n á kàn sí àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí gbé wọn á kàn sí wọn lára ìbájá àwọn ọmọ senate kan ló ṣe báyìí ìbájá àwọn ọmọ house of rep kan ló ṣe báyìí ìbájá àwọn ọmọ governor kan ló ṣe báyìí mo mọ̀ pé wọ́n á ti wọ́n àkànṣe sí gẹ́gẹ́ mo ṣe sọ síwájú ẹ ò bọ́ ṣe ń kàn kínní sí àwọn ọmọ ọlọ́mọ lára mélòó la fẹ́ máa kà ìgbà táwọn bàbá yìí máa wá túnṣe orí burúkú àwọn tó pe ra wọn lágbà Yorùbá mo ti sọ sínú fídíò kan tí mo ṣe láìpẹ́ ṣé bá a ṣe máa bọ́ lọ rèé ta ló mẹni tó kàn báyìí pẹ̀lú oríṣiríṣi àrà tí Nàìjíríà tí àwọn tó ń jí náà gbé Nàìjíríà tí wọ́n fi èèyàn dá ní Nàìjíríà ò rí ìkọ̀kọ̀ ṣe sí ẹ wá ní pé ká má sọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa àwọn ẹmọ ọlọ́mọ lẹ́kún ẹni ká má sọ̀rọ̀ bí ò ṣe sóúnjẹ nínú ìlú ẹni ká má sọ̀rọ̀ ẹ wá ní ká ṣáà máa jẹ̀yà yẹn lọ títí tó máa fi di 2072 àbí nǹkan tẹ́ ẹ ṣe kọ́ nìyẹn ẹ̀yin ẹ ṣáà má sọ̀rọ̀ o ẹ ṣáà máa jẹ̀yà lọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ ní kó má sọ̀rọ̀ wọ́n ní pé tí wọ́n bá mú bí àgùntàn ṣe ní eyín tó tí wọ́n bá sún àgùntàn kan ògiri ó máa géèyàn jẹ. There's one video tí mo post lórí Facebook wọ́n yẹn ní ó yẹ kí gbogbo Nàìjíríà kan parẹ́
mo ní no, kò yẹ kí Nàìjíríà parẹ́. Gbogbo àwọn tó ń ba gbogbo ẹ̀ jẹ́ tí wọ́n jẹ́ kí Yorùbá lọ, gbogbo àwọn gọ́fúnà pírẹ́sídẹ́ǹtì, gbogbo wọn house of rep ó tẹ̀ bẹ̀rẹ̀ káàtẹ̀ sọ́kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí house of rep yẹn náà tó náà lọ́n decide. Kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí wọn náà kí wọ́n ṣe bí ọ̀gá mi tó ní mass burial mass b kí wọ́n kọ́kọ́ ṣe fún wọn. Kọ́ wọ́n mú ìwé rádaràda tó fi ń constitution káàkiri ayé kí wọ́n wá nǹkan ṣe sí. Ìyẹn tí ẹ̀ wá kọ́ ibi tá wá lọ kọ́ gan kọ́ nìyẹn. Ibi tá lọ ni wípé kí kálukú ṣe kíni, kálukú find square root ẹ̀. Kí kálukú wá bí gbà. Kí Yorùbá lọ lọ́tọ̀, kí Yíbò lọ lọ́tọ̀, káwúsá lọ lọ́tọ̀, kí Fúlàní lọ, kí kálukú any other language tó máa ń sọ Nàìjíríà, kí kálukú máa bá ti wọn lọ. You don't need us, we don't need you. Tàbá máa ní ìdára wa, a máa jọ wò in future pé òkè ṣá ní ìdára wa, bá ní ìdára wa. Kì í ṣe ní ìsúté pé nobody can talk. Tí wọ́n bá ti rọ́mọ Yorùbá kan tó fẹ́ gbérí sókè báyìí wọ́n silent ẹ̀ ni. Wọ́n tún silent títí débi pé wọ́n tún silent àwọn ọba wa náà. Tàwa ló fẹ́ gbèjà wa. Because nǹkan tí ó ṣẹlẹ̀ nínú fídíò yìí, ta ló mẹni tó kàn? A lot of things is going on, nobody is talking about it. Ṣèbí ń tàn rí kẹ́lẹ́ bá àmọ́ kọ́ni bá sọ fún yín pé wo àwọn wà nínú ní àwọn máa ṣe yín bó ṣe wù wọ́n. Òun ló jẹ́ kó máa ṣe fúnra ara wọn, wọ́n á tún ṣèkà tán, wọ́n á tún rìkọ́ọ̀dù ẹ̀, àwọn àbóyín. Àwọn ọmọ ọlọ́mọ wọn á sun ẹkún. Àwọn òbí wọn á máa wá wọn. Ẹ wá ní pé ká sì jókòó sí wọn Nàìjíríà. Ẹni ká jókòó ká má sọ nǹkan kan o, ká ṣàrara jókòó síbẹ̀ náà ni ká máa jẹ̀yà lọ́nbẹ̀. For how long? For how years? Ṣèbí ńgbà tí a gbé bàbá yín síbẹ̀, a sọ pé bàbá yín ò lè ṣe nǹkan kan. Bàbá yín ò lè ṣe nǹkan kan, bàbá yín kàn fẹ́ mark record ni. Ẹni ńlá ká lọ mórí wá, ẹni ọmọ Yorùbá ni ẹjọ́ ṣe. Ṣèbí ńgbà tí Buhari ṣìtẹ̀ tí wà ń bẹ̀, ó mà ṣí bọ́dà kó tó di pò tí. Ó ṣí bọ́dà oúnjẹ òwọ́n tó yìí. Gbogbo nǹkan ò lé bó ṣe lé tó yìí. Ṣé ká sọ pé àgbà ló ń ṣe Tinubu tí ò rí bí gbogbo nǹkan ṣe ń lọ ni? Àbí àwọn tó wà ní 100 náà ṣe bálabàla tó ń ṣe ń bálabùlù tó jọ ń pò lábà? Ikọ̀ lé tó báyìí náà. Àwọn èèyàn tí wọ́n ń fi ayé Buhari, wọ́n tún wá fi ń tọrọ ju ayé Tinubu lọ. Ọmọ wa ní o, ẹjọ́ ṣe o, a ò lè fi lẹ́dẹ̀kẹ́ sídẹ̀ wọlé ọmọ wọlé ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ ká fi sídẹ̀ ọmọ ẹlòmíràn. Ọmọ yín tẹ́ filẹ̀kẹ̀ sí ẹ̀mọ̀ ó ti jálẹ̀kẹ̀ dànù kò rán yà yín iṣẹ́. Ṣé ó rán yà yín iṣẹ́ ni? Àní báwọn ṣe máa kó gbogbo owó ìlú tó máa jẹ́ tiwọn àfẹ̀mí. Àwọn wá gbàgbé pé àfẹ̀mí yẹn 6 feet ni. 6 feet òun ni àfẹ̀mí. Ó mà ṣe o. Àwọn àrí nǹkan kan sọ. Ṣé nígbà tí wọ́n lọ sign mo ní a lot of things is going on o. Ṣé wá rí pé ó ń go on ní ìsìn báyìí? Kálukú wá ṣe tóhun. Ìjọba gan ò rí tí ẹ rò. Bọ́n gbé kéèsì gan lọ́dọ̀ ìjọba gan, bí ìjọba gan bá tán bá ti rí pé owó ìsúnlẹ̀ àwọn ọlọ́pàá dára rẹ̀, tán bá ti rí pé o ti gbówó lẹ́bẹ̀ wọ́n á da gbogbo ẹnu ni. Ṣé bá ṣe máa jókòó náà rèé tí gbogbo àjẹ́ máa lọ bẹ́ẹ̀ sú. Ṣé rí ó máa dé stage kan tó jẹ́ pé wọ́n máa fa wèrè lọ́yàn. Ṣé rí tán bá wá fa wèrè lọ́yàn tán, awakọ̀ ẹni tó máa mú wọn. Akọ ẹni tó máa gbà wọ́n lẹ̀.
ṣebí kálukú ń ṣe tóun ní ìsìn ni. Kí àwọn ọba wá rí eléyìí, kí àwọn àgbààgbà rí eléyìí. Gbogbo nǹkan ló pé sí wa lára pátápátá. Àwọn ọkùnrin ní suffering and smiling. Àbí? Àwọn ọkùnrin ní ṣàjà máa ṣe lọ bẹ́ẹ̀. Wọ́n á tó change. Àní wọ́n á change. Àbí? A tún gbá máa díjú lajú ní ìsìn ọdún 4 Tinubu á pé a tún wá máa fi nǹkan tàn yín lómi ọbẹ̀ jẹ. Ó mà ṣe o. Gbogbo method tí wọ́n ti ń lò láti ayé ijọ́ láti 1960 tó máa sọ pé a máa ṣe kíní kan fún yín, a máa ṣe omi, a máa ṣe nà, a máa ṣe gbá, a máa ṣàwo, dìbò fún wọn tán, wọ́n á wọlé tán, wọ́n ò ní ṣe anything. Nǹkan tó ń lò fún yín láti yí ọdún wá ní ẹ̀ṣẹ́ kò yẹ kó ju wá ti là ni. Wọ́n á tún tó gbé wá. Wọ́n á tún ní kẹ́ fún bàbá ṣebí ọmọ ẹ ti ń sọ wípé kẹ́ fún àwọn kẹ́ fún bàbá òun kó tiẹ̀ lọ́dún 3 náà, lẹ́yìn ọdún 3 kẹ́ wá wo nǹkan tó máa ṣe. Lẹ́yìn ọdún 3 tí àwọn ènìyàn ti jìyà, lẹ́yìn kó tó ọdún 3 gan pàápàá gan, thousands of people ló ti kú dànù. Lórí ebi, lórí kò sí hospital care, lórí kò sí anything, lórí accident pé ojú ọ̀nà ò dáa. Ṣèbọn máa ń sọ pé Saturday tó máa da Friday láti mọ́ ni. Friday láti mọ̀ náà. Tí bàbá yín bá máa débẹ̀, bó ṣe débẹ̀ tán, kò yẹ kó jẹ́ pé epo ló kọ́kọ́ lọ sókè fíè. Epo ni gbogbo wọn ranjú mọ́. A lot of resources ta ní. Ọ̀rìn yẹn rò. Epo iná ni bí a ṣí èrè. Ṣe bá ṣe máa bá lọ náà rẹ̀ tá à ní sọ nǹkan kan tí gbogbo wọn dẹ̀ jókòó adẹ̀ silent àti ẹ̀ṣẹ̀ kankan aṣáwò pé kò sí nǹkan mi kò ṣáà tí dọ́dọ̀ mi. Tí àwọn ènìyàn ń sunkún ní ojoojúmọ́, tí àwọn ènìyàn ń rí ọ̀run lójoojúmọ́. Ẹni kan mà ló mọ̀ ọ́. A lot of things tó ń ṣẹlẹ̀ jẹ́pọ̀ àwọn míì kì í rójú ráyè post ẹ̀ sórí social media. Ìwọ̀nba gẹ́gẹ́ tó bá ra post tó bá rí lásán bó máa ta wá lára gidi gan ni. Ìpè ṣọ́mọ èèyàn lélẹ̀ tó ń ṣe báyìí. Wọ́n á sọ in fact ó lágbára gidi gan ni. In fact, I don't know what to say, but nǹkan tí mo mọ̀ ní wípé ìjọ tí gbangba bá máa dẹkùn tí gbogbo tí jẹjẹrẹ àjẹwò ìjọ náà -1 nílé ni. Tó jẹ́ pé wọ́n máa ṣe dí ojú ẹ̀ báyìí ni. Ìgbà yẹn lójú everybody àtọ́ ká ojú wọn ti ń ká o, ṣùgbọ́n tá ń fẹ́ kú ni gbogbo wọn ń ṣe. Kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ pé àti bá sọ̀rọ̀ kẹ̀ tán bá lọ mú mi lásán. Ìwọ ò ṣe sọ̀rọ̀. Kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n wá mú ẹ. Kò wá wò bóyá wọn ní gbẹ̀lẹ̀ táwọn ayé gan bá kéyìn bò wọ́n wá gbé ẹ lẹ̀. Ẹ̀wọ̀n àwọn ọmọ ọlọ́run bó ṣe ń ṣe wọ́n. Ẹ̀wọ̀n wọn bó ṣe ń ṣe wọ́n bẹ́ẹ̀ náà bò wọ́n lójú. Lọ́ bò wọ́n lójú náà yán kíníkí ike 5 litre tó ń yọ tó wọ́n ń yọ sí wọn lára. Àwọn ọmọ èèyàn kan lélẹ̀ èèyàn kan ló bí àwọn eléyìí o. Àbẹ́yàn kankan ló bí wọn àbọ̀ wọ́n jábọ́ láti inú igi ni. Ó mà ṣe o. Ṣé ti rí ẹ wò mí fẹ́ fi ọ̀hún rárá ṣe báyìí ẹni tó bá nídìí fídíò yẹn kó fi phone number sínú under comment section máa send fídíò yẹn sónítọ̀hún. Lẹ́yìn náà wò ó because a lot of people kì í rí nǹkan báyìí. Tálọ́bì bá ti ra data 100 naira akọ̀sálẹ̀ fi wo nǹkan tó fẹ́ wò a lot of things tó sì wà lórí internet tó yẹ kẹ́lòmíì wọ ẹlòmíì ò ní lè wò ó kò ní mọ bó ṣe ń lọ. Àwọn táwọn tó sọ̀rọ̀ láàárín bó ṣe ń lọ jù òun ló jẹ́ ká máa mú wá fún wa pé bó ṣe ń lọ rè bó ṣe ń lọ rè bó ṣe ń lọ rè o. Ẹ wò ó in fact ó ṣe kí ni ó ní agbára gidi gan ni. Mo mọ̀ pé one day will be one day tí kàsálà máa burst. One day will be one day tó jẹ́ pé
ọlọ́mọ ò ní mọmọ, ọlọ́kọ ò ní mọkọ, alájẹ ò ní mọ aya. Àbẹ̀rò bóyá Nàìjíríà ṣì wà òkè bó ṣe wà yẹn. Ẹ̀rọ bóyá ó ṣì wà òkè, right? Torí pé wọn ò tí ì máa dọ́dọ̀ ẹ̀yin olówó yẹn àbí? There's one video how many years ago? Lára àwọn ọmọ, bóyá lára àwọn ọmọ senator ni o, bóyá lára àwọn ọmọ house of rep ni o, bóyá lára àwọn ọmọ governor, I don't know. Video yẹn ti ṣe díẹ̀. Tí ọmọ wọn gbé kinní lọ sí kílẹ̀ porúkọ àwọn Saudi Arabia tó kì í gbà kan gbé kinní wá síbẹ̀. Tọmọ yẹn gbé ké lọ síbẹ̀. Ṣẹ̀gbọ́n mọ́ àwọn yẹn báyìí tó bá ti ṣe lórí ẹni tó gbé kinní wá wọ́n máa bẹ́ wọn lórí ni. Mi ò mọ̀ pé Nàìjíríà ní connection láti lè sọ wípé ẹni tẹ́ ẹ fẹ́ mú yẹn o, tẹ́ ẹ fẹ́ jórí ẹ̀yẹn o, kì í ṣe nǹkan tó ẹni ó ṣe o, kò ṣe o, ọmọ òun ni nǹkan kan gbọ́dọ̀ ṣe o. Mi ò mọ̀ pé Nàìjíríà lágbára débẹ̀ yẹn. Torí nígbà náà wọ́n ní wọ́n ti mú ọmọ yẹn gan sef, wọ́n ti fi wọ́n sínú prison, máa fi wọ́n sí ipe òkè o, ẹni tó bá ti gbé nǹkan bá wá sílùú wọn, wọ́n máa gé orí ẹ̀ dànù ni. Gbogbo wa la rántí ńgbà náà. Ṣèbí torí pé yẹn kan ọmọ lára àwọn top people ni àwọn house of rep, àwọn kinní kan lágbájá, ọmọ yẹn ọmọ wọn kan ni nǹkan yẹn kàn wọ́n ni. Mélòó ni àwọn ọmọ tí àwọn rán níṣẹ́ tí ò ń ṣe ẹ̀jẹ̀ wọn, tí wọ́n rán níṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ti gbé wọn lọ, wọ́n bá ti gbé kinní yẹn náà, wọ́n máa gé orí wọn dànù sàn ni. Wọ́n wá rí pé ó jẹ́ ọmọ tiwọn. Wàláhì wọn ò máa ṣe nǹkan kan fọ́mọ yẹn, ò máa gé orí ọmọ yẹn nígbà náà. Wọ́n máa dá ọmọ yẹn padà fún wọn sí Nàìjíríà mà ni. Kí ló wá dé? Ẹ̀yin tẹ́ lágbára tó yẹn, kí ló wá dé tẹ́ wá lè ṣe àwọn tó tiẹ̀ ń kó àwọn ènìyàn yín, àwọn tẹ́ jẹ́ president lé lórí, àwọn tẹ́ jẹ́ governor lé lórí, àwọn tẹ́ jẹ́ ọba lé lórí? Kí ló dé tẹ́ lè protect wọn? Tẹ́ wá dá wọn lẹ̀, tẹ́ ń jẹ́ kí àwọn ajínigbé máa ṣe wọ́n bó ṣe wù wọ́n. Nígbà tí táwọn ajínigbé tó máa kó gbogbo wọn tán, mélòó ló máa kù tẹ́ fẹ́ jọba lé lórí? Mélòó ló máa kù tẹ́ fẹ́ di president lé lórí? À ń pa àṣà ẹni ta ló ṣe kinní kan. Ẹ jẹ́ ká máa jọ wọra wa bọ̀ náà, àbí ẹ jẹ́ ká jọ máa bára wa bọ̀. À á wo ibi tó máa jáde, à á wo ibi tó máa já sí tó bá yá. Ẹ̀yin àgbàlẹ̀ máa ní ilẹ̀kẹ̀ má já sílẹ̀, ilẹ̀kẹ̀ má já síta. Ibì kan ṣáà ló máa já sí. Abẹ́mọ̀ ni. Ẹ wo, wọ́n ní àní sọ̀rọ̀ tán. Nítorí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu. A máa dúró bí iná. A tún máa wú àwọn nǹkan mìíràn tó tún fẹ́ gbé jáde. Àwọn àwọ̀ bóyá ọmọ Nàìjíríà sì tún máa tún fara gbà náà. Abẹ́ẹ̀ ni fara gbà. Ẹ ṣé.